Ìjà wo ló ṣẹlẹ̀ láàrin Sefiu Alao àti Saheed Òṣùpá lọ́jọ́ tí King Saheed Òṣùpá ń sílé? Báwo lọ̀rọ̀ náà ṣe di wàhálà tó fi di pé àwọn ọmọlẹ́yìn Saheed Òṣùpá kan fẹ́ fi Alhaji Sefiu Alao ṣẹ̀sín? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Kí ló fa wàhálà lọ́jọ́ náà? Ta ló lẹ̀bi? Kí ló dé tírú ìjà yìí wáyé? Ṣé ọ̀rọ̀ ẹni tó morin kọ jù ni? Àbí báwo ló ṣe jẹ́ gangan? Kí ló fa wàhálà? Ṣé ẹ rántí pé ọ̀rọ̀ èmi jù ẹ́ ìwọ jù mí náà ti wáyé rí láàrin Saheed Òṣùpá àti Sefiu Alao? Àwọn méjèèjì náà ni wọ́n mọra wọn sí ọba. Bàbá ń sọ̀rọ̀ pé ẹni tó jẹ́ ọba orin Fuji àbí ọba orin. Wọ́n ní Sefiu nígbà kan lòun ló kàn lẹ́yìn Síkírù Àyìndé Barrister pé bí wọ́n bá ń sọ̀rọ̀ orin orin àtijọ́ àti tìsìnyìn òun ló kàn. Alhaji Sefiu Alao náà àwọn náà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá oko, wọn ò kéré nínú ayé o. Àwọn náà ti gba awọ́ọ̀dù oríṣiríṣi, bẹ́ẹ̀ náà ni wọ́n ti gba chieftaincy title lóríṣiríṣi. Kí ló wá fàjà gangan lọ́jọ́ tí Saheed Òṣùpá ń sílé? Ọ̀rọ̀ wo ni Sefiu Alao sọ lọ́jọ́ náà tó lágbára tó jẹ́ wípé gbogbo ibi tí wọ́n ti ṣayẹyẹ ni ò bá dàrú? Ẹ wo, ta ló lẹ̀bi? Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Sefiu Alao ṣàlàyé ọ̀rọ̀. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ẹ lọ ṣeré fún Alhaji Saheed Òṣùpá níbi ìṣílé. Ìṣílé ọjọ́ náà lọ́hùn-ún báwọn èèyàn ṣe rí yín ní inú ọ̀rù yẹn bẹ́ẹ̀ ṣe wọlé. Ó fẹ́ jọ pé àwọn kan ń bínú. Ṣùgbọ́n arípẹ́yìn fi maturity gbé. Ìgbà tẹ́ wá gorí stéèjì àwọn ògúlùtù ọ̀rọ̀ kan bọ́ọ̀lẹ̀. Tí pé kálukú bẹ̀rẹ̀ sí ṣe àhín pé ṣé wàá lò ní ṣẹlẹ̀ ní inú họ́ọ̀lù ìlú òní báyìí. Àwa rí i pé ìdùnnú àtayọ̀ lè fi parí. Kí ló bí iṣu ọjọ́ yẹn sà? Ẹ ṣe rí ní ọjọ́ yẹn lọ́hùn èmi àti Alhaji Saheed Òṣùpá alájọ jẹ̀bi. Ẹjọ́ jẹ̀bi ni. Nítorí pé ṣẹmọ òun ló ń sílé. Ẹni tó dẹ̀ ń sílé dẹ̀ ní òun ló máa ṣíwájú. Eléyìí ga o, ó lágbára o, ó gbẹnu tán. Okay. Àwọn méjèèjì àtẹni tó ń sílé àtẹni tó wá ṣeré lájọ lọ afternoon party. So yẹn wá jẹ́ night. Okay. Òun ni kíní yẹn but. Àtẹni tó ń sílé àtẹni tẹ́ fẹ́ kọrin ẹjọ́ lọ afternoon show ni. Àwájọ dé lálẹ́ lóru bíi aago mọ́kànlá la dé ká tó tún aṣọ wọ̀ ká tó tún ìwẹ̀wẹ̀. Bíi tú òru ti lù gbogbo èrò dẹ́ ti pọ̀ ibẹ̀ yẹn dẹ̀ mú òru. Okay. Bọ́ ṣe mọ̀ pé ní gbogbo ìgbà yẹn wùrùwùrù pọ̀ lára àwọn fáǹsì èèyàn ká má dárúkọ nǹkan tí kò ní tán lẹ̀. Okay. So ti yẹ ìkànnú àwọn fáǹsì Òṣùpá ló sọ pure water fún mi. Lọ́dún náà lọ. Kí ló ń kọ́ akọ́ tó gbá káàkiri? Mo wá ní sùúrù ó ṣe sọ pure water yẹn God so good ó kàn lọ bá ẹnìkan lọ́wọ́ ẹ̀yìn ni. Kò wulẹ̀ bẹ́yìn. Ẹni tó wá bà lẹ́yìn yẹn bí ẹ ṣe dí gbùrùgbùrù lọ́ba nìyẹn. Ló wá fẹ́ máa dìjà. Òṣùpá wá bọ́ sí wọn láàrin ṣáàrin kan náà ni gbogbo wọn ó ṣáà làwọn la fi gorí stage ìjọ yẹn. Okay. Ní ìyẹn ló kọ́ sí tí mo fi ń sọ pé Eléyìí ga o, ó lágbára o, ó gbẹnu tán. ọmọ bàbá mi ni. Ṣẹ̀rọ Òṣùpá Saheed ọmọ Abẹ́òkúta ni. Bẹ́ẹ̀ni. Ilé ẹ̀yà ẹ̀ ló wù òdúrú. Àbúrò mi ni ẹ̀jẹ̀ mi ni. Bẹ́ẹ̀ni. So ilé tóun sílé ni wọ́n sọ pé ilé tóun sí tó ń sílé ni àwa náà nírú ẹ̀ tá ò pariwo. Kúnlé afẹ́ni tí ò bá dá fún ló máa ní kí tẹlumi máa dá. Bẹ́ẹ̀ni. Kí ló Òṣùpá ṣe táwa gan ò ṣe rí Kúnlé? Bẹ́ẹ̀ni. Ojú yìí ti pín tọ́tẹ̀ nǹkan ní Alhaji. Ẹ̀rù bá àwọn èèyàn náà họ́ọ̀lù pé ṣé wàá lò ní ṣẹlẹ̀ níbí lónìí. Kò lè sí wàhálà bàbá. Ibi tí kìnìún bá gbé bá a sí o ìrẹ̀kọ́ ò gbọ́dọ̀ fọ́n. Agbótálà wo bá ń ṣeré o pẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbin. Torí bójú orin àtijọ́ lẹ́ẹ̀fẹ́ eré orí igi àṣekù ọmẹdún. Bójú orí ìsẹ̀yìn lẹ́ẹ̀fẹ́ o àwa ń tira ìyọ̀ pọ́n ni. Àwa ṣùọ́ nínú olórin o àwa làgbà nínú onífàájì orin tuntun. Ènìyàn bá. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.